ilẹ̀ góòlù ni àyíbó ló ṣe di ilé olùsì iná lọ bẹ̀rẹ̀ lánàá yìí nísìsiyìí tó yẹ pé àwọn Amẹ́ríkà dé nísìsiyìí wọ́n bẹ̀rẹ̀ sí yìí wá mọ́ àwọn àfẹ́ ẹlẹ́sìn làṣìbá dé bẹ́ẹ̀ wọ́n padà wá pa nǹkan míì pọ̀ mọ́ fún wa tí ó yẹ ká jẹ níwọ àti wá jẹ góòlù yìí Áfíríkà lọ́kọ́kọ́ fún ọba Mẹ́kà nígbà tí aláwọ̀ dúdú lọ́kọ́kọ́ kọ́ wa ní pé tọ́kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní góòlù lọ́wọ́ rẹ̀ rí báyìí bóun góòlù tí wá ṣe parẹ́ tọ́wọ́ pàwọn ni wọ́n wá ní góòlù lónìí agbọ̀dọ̀ béèrè o bẹ́ẹ̀ kẹ́ bọ́ba aláwọ̀ dúdú bọ̀ wálé gbogbo ilé tó kọ́kọ́ wá kọ́ àwọn aláwọ̀ funfun lọ́wọ́ kọ́ tí wọ́n ń ṣerú sí wa nánà àmọ́ nísìn àti sọ̀rọ̀ adẹ́rú wọn o ẹrú wọn tá a sọ̀rọ̀ wa dà ìlọ́ba ẹ̀sìn jẹ́ mọ́ wa lọ́wọ́ débi ìyọnu tá a wá ní lónìí tó di pé wọ́n wá jẹ wá síra wa àwọn alókùn tá a para wa wọ́n ń pín gbogbo nǹkan fún wa àwọn wá rò pé fàní tó bá bò wá ní ìkan lónìí nísìn ìfà náà lápè àmọ̀jẹ́ ọwọ́ àdìpá wa táwa wá jólówó lánàá àwa dòlòsì lónìí bẹ́ẹ̀ nìkan bá ti wá sí ìkan ó pè ní kèfèrí bẹ́ẹ̀ bá sì ìkan yóò pè ní kèfèrí àbẹ́mi náà bá ti fọ ọjẹ́ tó bá ṣe tó bá tẹ̀mí lọ́rùn mi náà kọ́ kèfèrí ìyá ni kí báwa ti lọlẹ̀ lárúbáwá táwọn lárúbáwá wá ń ṣàráfà wa lónìí mọ́lá halilu yìí ṣẹ̀ṣẹ̀ dé ni tí wọ́n lọ lè fún un ní ẹ̀bùn lọ́hùn lóhùn iṣẹ́ jẹ́ pé àwọn ọmọ rẹ̀ lè gbẹ̀bùn lọ́hùn tó lè mọ wá gbà ní iná àwa náà wá fẹ́ mọ wá tọrẹ fáwọn náà sóye èyí tá a gbà lọ́wọ́ wọn ṣe kí ni o tó. lọ́wọ́ pé ìyá ni pé nígbà tí àṣàdáwọ́ náà wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìjọba tiwọn àwọn Saudi à ń bù wọn ní owó ni Áfíríkà yìí kan náà wọ́n tó di bá àṣàdáwọ́ náà dé lásìkò àwọn Mọ̀nsá Musa ni Mọ̀nsá Kaka Musa ni sóye tó ṣe hajj lọ sí kí ni o Mọ́kà ọ̀nà mọ́sálì yìí lọ́gbà sóye góòdì ní Áfíríkà yìí ní ti mú wọn ìlú tó ní góòdì ní Áfíríkà yìí kò sí kí ni o kò sí ní gbogbo ayé ní Zimbabwe ní àyè ibi wọn kọ́ pè ní kíbla rí Áfíríkà yìí ni ó kọ́ tó kọ́ pọ̀ Áfíríkà kó tó di pé àdìdẹ lónìí àwa pè láfíríkà alikíbla ni wọ́n pè ẹ lọ gbogbo ẹ̀. mo wá kí baba Mọ̀lánà Sheikh Adam Abdallah náà lálẹ́ yìí torí fíkà àwọn ni mo fẹ́ dà lágbà òdodo nù ibi tí ìsìn ẹ̀ ń da ayé mi sí nìyẹn wọ́n ṣahidallah yìí da fíkà àwọn lágbà ẹnu tó kù tí ń lò nísìn ibi tí ẹ̀ ń di ẹ̀ sí nìyẹn bọ̀bọ̀ lọ sàdé òlérí tẹ́mi lónìí èmi ọ̀wá hídìmọ̀ mo fẹ́ sí mo sì dàníyàn rẹ̀ lójú àwọn ẹbí mi gbogbo wọn ní èmi ọ̀lẹ́bí kan tó ju gbogbo àwọn tó jòkó yìí lọ gbogbo àwọn ajá wa bìgọ́ rẹ̀ ni àti gbogbo àwọn tó bá wa nílé àwọn tó jẹ́ fámìlì mi tó kù ní ìlú nínú ìrìn àjò mímí tẹ́mi bá dé ìbùdókọ́ lọ́dọ̀ lọ ẹnu ibi tó kù tí mo fẹ́ lò ní ìsinmi mo fẹ́ sọ lójú gbogbo ẹ̀yẹ yẹn a máa mú lọlé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹni tó sì jẹ́ kó sáré bàbá wa náà ń bẹ ní àyìn torí bí ìbá rí ẹni kankan gbogbo ọ̀rí bàbá tó hákì níjòkó ààyè tó lọ yàn wọn rábítà lónìí àyà bàbá wa ni tá a bá fún wa recognition nísìn bí bàtà sábòsí fún Mọ̀lánà ni a sì gbọdọ̀ pàtàkì ayé yín